Tọ́ mo kí gbogbo wa pé a kú ọjọ́ méjì bẹ́ẹ̀ ni a kú ọjọ́ mẹ́ta. Mo kí gbogbo ọmọ Gẹ̀ẹ́sì fans club pátápátá pé a kú ọjọ́ méjì a kú ọjọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ dẹ̀ ọdún bí ìgbẹ́ ní ìlú rí. Tá a bá wò ó a rí kó tó ọjọ́ méjì ó sì tó ọjọ́ mẹ́ta tí a ti wá sí orí ètò kẹ́yìn. Kò sí nǹkan kan o. Gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ pé a máa ń káàkiri láti tọ ọ̀dọ̀ àwọn àgbààgbà lọ láti wá àṣírí. Ọmọ Gẹ̀ẹ́sì TV ńbẹ̀ la ti ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tá a fẹ́ kó parun tá a fẹ́ kó sọnù. Oríṣiríṣi àwọn àṣírí là ń gbọ́ nípa ẹ̀ tó ti wà rí tí ọ̀pọ̀lọpọ̀ ń rò pé bóyá kò sí àwọn àṣírí mọ́. Irọ́ o. Àwọn àṣírí wà ó sì wà di ọ̀la. Ṣùgbọ́n nítorí àwọn ìwà burúkú ọwọ́ wa tí a máa ń hù ó jẹ́ kí ẹ̀rù máa ba ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa àwọn ìyá wa tí wọ́n ní àwọn àṣírí yìí lọ́wọ́. Ẹ̀rù wá ń bà wọ́n láti fi sílẹ̀. Bẹ́ẹ̀ ni a ṣe alábàápàdé àṣírí kan. Òmọ̀ tá a fi ń rìnnà ni. Òmọ̀ tí a fi ń rìnnà òun ni. Tó bá sán kíní tó fẹ́ lọ ìrìn àjò tó sán mọ́ ìdí gbogbo tí ó bá ṣẹlẹ̀ lójú ọ̀nà pátápátá ni wà á rí. Bẹ́ẹ̀ ni àṣírí ìjẹta náà ni àṣírí yìí tẹ̀ wá lọ́wọ́. Bàbá yìí ní n ní nǹkan kan tí ń fún ọ ṣùgbọ́n n tí ń fún ọ yìí n tó máa fi jẹun títí ni nǹkan tí ń fún ọ yìí. Nítorí pé bàbá yìí ní tó ń bá wọ mọ́tò èrò tí wọ́n bá dá mọ́tò náà dúró tí ò ní dé ibi tó ń lọ bí wọ́n ṣe dá dúró ibi tí wọ́n ṣe dá dúró gbogbo ẹ̀ báyìí tó ń bá ti wọlé báyìí lòun máa rí. Nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá ẹni tó bá ní nǹkan ò sí nílẹ̀ Yorùbá òǹtọ̀hún ó ti kú wọn àti ìgbé sí nílé o. Òògùn wà. Òògùn wà ibi tí kálukú bá wà dé ńbẹ̀ náà ni ó ṣe mọ́ ńbẹ̀ náà ni ó rí mọ́. Ibi tó wà dé lórí mọ́. Prince Ọlọ́gbẹ́nlé Adéwálé Táíwò lórúkọ ti tèmi aka ọmọ Gẹ̀ẹ́sì aláṣẹ àti olùdarí ọmọ Gẹ̀ẹ́sì TV tí mo tún jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gẹ̀ẹ́sì Herbal and Cosmetics Production. Ọmọ Gẹ̀ẹ́sì TV ńbẹ̀ la ti ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tí ó ti fẹ́ sọnù. Nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá o. Ìwọ tó bá ní ò sí nǹkan nílẹ̀ Yorùbá ìwọ nu. Bó ṣe ibi tó rìn mọ́ ńbẹ̀ ló rí mọ́ o. Ibi tó rìn mọ́ ńbẹ̀ ló rí mọ́. Gbogbo bí a ṣe gbọ́ ìròyìn àwọn nǹkan kan àwọn oríṣiríṣi àṣírí tó wà ní ilẹ̀ Yorùbá tá a rò pé kò sí mọ́ ń bẹ. Ìwà tó wà lọ́wọ́ kálukú wa ló ń jẹ́ kí àwọn kíní yìí máa parun. Bàbá ẹlòmíì níbi tí ó ní àṣírí dé ṣùgbọ́n látàrí ìwà tó wà lọ́wọ́ àwọn ọmọ ẹ̀ kò lè fi ílẹ̀ fún wọn. Àṣírí tí mò ń sọ yìí tí mo fẹ́ fi sílẹ̀ yìí bàbá yìí ní ọmọ mẹ́ta lòun ní ọkùnrin méjì obìnrin kan. Ó ní kò sí kankan nínú wọn tó ń lè fún. Ó nítorí pé ojú wọn le. Ó nítorí pé ojú wọn le. Èmi àti kọ ọmọ Gẹ̀ẹ́sì tí a jọ ṣe àbẹ̀wò sí bàbá yìí. Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa. Tó bá jójúlówó ọmọ Yorùbá múra dáadáa. Bẹ́ẹ̀ ni tó bá jẹ́ ojúlówó ọmọ Yorùbá múra dáadáa. Kí ni ẹ bá mi wá? Ẹ bá mi wá ìfun ajá tó bá gbó dáadáa tó gbó tó sì ká ìdí wa. Á wá èkùrọ́ Ọfá 9 owó ẹyọ tó lújú 9 ọmọ atare 9. Báwo la ṣe ṣe? Á kì àwọn owó ẹyọ yìí á kì bọnú ológbò. Tá bá ti kì bọnú ológbò á wá lọ rí ológbò yìí mọ́lẹ̀. Ó ní iye ọjọ́ tó ológbò yìí ó lò ní òǹkà tí ó lò nínú ibi tá a bá rí mọ́. Ṣé mọ̀ pé 9 láwọn kíní yẹn òǹkà nǹkan tí a kó pọ̀. Ó ní iye ọjọ́ tí ológbò yìí ó lò níbi tá a bá bò mọ́ kí a tó lọ wú. Tá a bá wú á wá mọ́ ìfun ajá yìí á kì èkùrọ́ kan owó ẹyọ kan àtọmọ atare kan á kì bọ̀ á ta kókó bá sì ṣe mẹ́sẹ̀sán tí yóò fi pé ònu. Tó bá wá pé á wá ra àwo òpèsè. Àwo òpèsè yóò lọ yóò bọ̀. Á kó
a wà ká kínní a kò sí a fẹ́ jẹ àkùkọ ọlọ́dún mẹ́ta a fi bọ́ a lè bọ́ ká tó rán láwọ a sì lè rán láwọ ká tó bọ́. A wà mọ̀ tá bá ti mọ̀ pé à ń lọ ìrìn àjò lọ́la ẹ sàn kínní sùn lálẹ́ ẹ dé ìrìn àjò nǹkan bẹ́lẹ̀ Yorùbá o wàláhì tàláhì ẹjọ́ bá gbé òsì nǹkan lẹ̀ Yorùbá ń tọ̀ ti kú wọn àti ìgbésí ni ẹ dé ìrìn àjò tẹ́ ń lọ kílẹ̀ tó mọ́ ẹ dé ibẹ̀ tí ó ṣẹlẹ̀ ńbẹ̀ gbogbo ẹ̀ ńlẹ́rìí. Agbára àṣírí jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n èyí tó ṣe sọ ńbẹ̀ òun la sọ nítorí pé bákan náà la ṣe máa ń sùn àlá tá a máa ń lá ọ̀tọ̀ọ̀tọ̀ ni 090 72 79 33 48 080 61 40 8254 òun ni nọ́mbà tí ẹ lè pè wá sí. Gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ pé tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀ ẹ mọ́ pè wá o ẹ mẹ́sẹ̀gì wa ní WhatsApp. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń sọ pé àwọn mẹ́sẹ̀gì wa àtètè reply nígbà tí a bá wọnú mẹ́sẹ̀gì tí mẹ́sẹ̀gì ń lọ sí bíi 50 àádọ́ta ìbámu ṣe díẹ̀díẹ̀ ni ìdí tó fi rí bẹ́ẹ̀ nu. Èmi sì máa ń sọ o tó bá béèrè lẹ́ẹ̀kan tá a sì dán lóhùn tó o bá mọ ẹ̀tọ́ tó yẹ kó o ṣe tó bá béèrè lẹ́ẹ̀kejì àní dáhùn bẹ́ẹ̀ ni àní dáhùn torí pé a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó jẹ́ pé ọmọ gẹ̀ẹ́sì dátà yín ti máa tán ẹgbà kíní kan ẹgbà a dúpẹ́ lọ́wọ́ gbogbo wa. Chairman ọmọ gẹ̀ẹ́sì fans club a dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé gbogbo ọmọ gẹ̀ẹ́sì fans club pátá a dúpẹ́ lọ́wọ́ yín a kú ìmúra ọdún léyà yóò bá wa láyé yóò bá wa láàyè yóò bá wa ní ààyè wa. Àṣírí mo fi pamọ́ ni gẹ́gẹ́ bí mo ṣe sọ bí mi ṣe máa ń sọ mo fi pamọ́ ni mo fi pamọ́ torí kó lè wúlò fún mi lọ́jọ́ iwájú tó bá wúlò fún wọn náà. Àṣírí ó wúlò gidi o àṣírí tó wúlò gidi ni ṣùgbọ́n ìní sọ̀rọ̀ lórí ẹ̀ ju bí mo ṣe sọ ń lọ ìní sọ̀rọ̀ lórí ẹ̀ ju bí mo ṣe sọ ń lọ. Ẹni tó bá jẹ́ ojúlówó tó mọ̀ nípa nǹkan ìbílẹ̀ yóò ti mọ àwọn iṣẹ́ míì tí ó ṣeé ṣe kí olóńdè kó lè ṣe. Ọlọ́run ràn wá lọ́wọ́. Orí àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa òun náà ní kẹ́ bá wa share program wa ẹ subscribe sí YouTube channel wa Ọmọ Gíẹ̀sì TV ẹ bá wa share ẹ Prince Ọlọ́ngbẹ́lá Adéwálé Táíwò ní page wa ní Facebook ẹ follow wa ní Facebook. Ọlọ́run Elédùmarè kò ní para lẹ́yìn wa nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa kò ní parun ẹ gbà bẹ́ẹ̀ kò lè parun kò lè parun kò lè parun. n tá à ń pè lóògùn tó gùn tí ò lópin ni tó gùn tí ò lópin ni. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ tí n bá rí ọmọ kékeré tí mo kí pé ẹ kú ojúmọ́ tó sì dá mi lóhùn olóògùn ni o ó wá lè mọ rìn ní lánàá rẹ̀ ṣùgbọ́n lójú sí tèmi olóògùn ni torí pé kò sí bí wọ́n ṣe tú níbi tó ti jáde wá tí ò ní bólóògùn bẹ́ẹ̀. Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa gẹ́gẹ́ bí mo ṣe sọ. Àṣírí òmò ìrìnà ni eléyìí tó wúlò fún ọmọ Yorùbá fún ojúlówó ọmọ Yorùbá. Mo kí wa lẹ́ẹ̀kan sí o ẹ bá wa share program wa ẹ subscribe sí YouTube channel wa Ọmọ Gíẹ̀sì TV a kú ìmúra ọdún ayọ̀ láṣẹ àní sọdún ìbànújẹ́ o.